Sinimá títún lọ́kọ̀ọ́ láti bàdé di méjì ní Olasco Films tó tún ti jáde. We have a new target. Danger! Tó bá rí ẹni tó ń jalè tó ń dán fún bí ilé tá a fi tọ́mọ ní òun bó pẹ́ bóyá ìrì ló máa padà wọ̀. Àṣé wọ́n ló wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀. It's a number! Wálé Danger! Ògbóná bí ẹlẹ́gùn ṣọ̀gbọ́ná ṣọ̀gbọ́ná ògbóná ẹlẹ́gùn ẹ̀ ló gbóná. Iná bára mú ta òjò pálámi ọ̀ka yọ̀ lára. Ẹni gbéná wojú ẹ̀ kúrò yẹ. Àwọn wọn lásán ni. Lójijì lọ́lọ́pàá bára wọn ní ògbólótó. Ọ̀pọ̀gbọ̀gárì lórúkọ ẹ̀gọ́rí. Ààrẹ mú jòjò lọ ní ìsàwọ̀ ẹ̀bá ọ̀nà. Àti fọ́fọ́lù lọ́wọ́. Tí sọmọ bíbí inú ẹ̀gbọ́n mi rè gún. Tó ní àwọn lọ́nà. Ẹ jẹ́ kémi ọmọ ọlọ́nà ó lọ. Bí mo ṣe ń wò yìí, bí iṣó, bí atẹ́gùn, ẹ pọ̀ ọ́ra bẹ́ẹ̀. Pápá parada gbé sẹ́rẹ̀ gbogbo wọn fi wọn lákàlàkà. Sinimá titun Wálé Danger. Frustration, temptation, desperation. If you cannot beat them, find them. Ìgbà kọ́lélẹ̀ tí láti pàdé di méjì máa gbé. Àti ẹ̀gọ́gọ́ jáde. Adébáyọ̀ Tìjàní ló direct yẹ. Sẹ́rin Latif Adédìméjì. Múyìwá Adémọ́lá authentic. Kẹ́mi Afọlábí. Ọláníyà Fẹ̀jà Sọ́yẹ̀rì. Jọ́kẹ́ Múyìwá. Wálé Akóredé Òkúnnù. Victoria Kọ́láwọlé. Àfin Sẹ́niọ́lá. Madam Sajẹ́. Osman Gbadebo. Túndé owó kò nírọ̀. Oyin kẹlẹ́ bùbá. Dídí àwọn bọ̀nà. Ibrahim Bello Sanjẹ́. Jọmilójú Olúmbẹ́. Dada Ọlásùnkànmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Wálé Danger. Subtitled in English. Ó ti jáde Kasagba. Marketed and distributed by Olasco Films Nigeria Limited. EU 10-6. Movie City. Ami Arena Shopping Complex. Bọ́ládé Oṣòdì Lagos. Headmaster Films Nigeria Limited. Nuretu Films Nigeria Limited. Àti Film International Limited. Ní Arena Shopping Complex. Bọ́ládé Oṣòdì ló distribute yẹ. Sinimá titun Wálé Danger. Action packed movie ni. Suspense inú ẹ̀ lẹ́jù. Àti gbẹ́jáde báyìí